ọmọ yẹmi bó ti wà ọmọ olùkọ́ àtọ̀rọ̀ Táyọ̀ lórúkọ mi tí gbogbo èèyàn mọ̀ sí Ìjẹ̀bú Jùgúnù ẹ má jẹ́ kí gbọ́ ọ̀tọ̀ kó níyàn máa ń wo ètò rẹ̀ máa ń kọ́ níyàn nígbọ́n ẹ jọ ẹ máa wo ètò níbẹ̀ látọ̀dọ̀ Ọlábísí ẹ máa wo bó ṣe máa jẹ́rìí ẹ̀ confam wà mo dáàbò rẹ. Mega 99. Ọmọ sẹ́yìn rò ọmọ ẹgbẹ́ ní mọ́kọ́ ọmọdún ọ̀gbàgbà tó nálé sẹ́yìn jà. Mo pàdé ilé ni. Mo rí ilé ni mo rọ́. Mo rí ilé ni mo rọ́. Ayédèrò of Yoruba land. Ẹ pariwo ayédèrò. Shina Peller, ayédèrò Shina Peller, mega. Ibi kábọ̀. Shina Peller dé, ìfọ̀kànbalẹ̀ dé. Ọmọ ẹgbẹ́ ní mọ́kọ́. Of Yoruba land, Honorable Shina Peller, one man battalion, ìdùnnú ìmọ́lẹ̀ ọ̀kadà tó ń farí lùwé, entertainer personified number 1, ẹ pariwo ayédèrò. Ẹ sà ẹ fún wa ní owó gidi, owó à ń lọ́ọ̀ṣì ìwé ni bẹ́ẹ̀ ni sà. Ààrẹ Ọ̀nà Kakanfò in Yoruba history. Mo fi àkókò yìí mo fi kí gbogbo ládéládé tó wà ní kalẹ̀ kádé pẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Mo lè fi àkókò yìí mo fi kí oníkan ìlú ààrẹ Gani Adams ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá. Láti lọ́ọ̀nchì ìwé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lóòótọ́ ayédèrò ní mi ṣùgbọ́n bákan náà legislator ní mi Federal Member House of Representatives so àfi ọmọ àkáǹtì wa àfi owó tó ní at least 0 mẹ́fà lẹ́yìn. Ọmọ sẹ́yìn a distinguished member of Federal House of Representatives, Federal ló pàṣẹ, Shina Peller, ọmọ sẹ́yìn ọmọ ẹgbẹ́ tí wọ́n bọ̀. Ọmọ sẹ́yìn ó dé owó dé. Mẹ́gà ìṣẹ́jú kan ló kù ṣáṣe sòrò. Ìkòkò ọbẹ̀ ṣe sùúrù. Ẹ jẹ́ kí Honorable Shina Peller ẹ jẹ́ kí wọ́n jókòó. Ṣé wọ́n ti jókòó? Mi ò mọ ẹni tí mo máa rán lọ bá Honorable Shina Peller báyìí. Ògo ìlú, ògo àgbáyé.
Danku, ìwọ ọmọ fẹ́ràn Danku cameraman Fly TV. Lọ́ba mi bá Shina Peller, honorable tó mú ayédèrò ọmọ Yoruba land. Owó àwa boys. Wọ́n dé inú everybody inú mi. Onídà fẹ́ni tí onídà fún January to December. Òní yẹ ni tí òní yẹ January to December. Danku. Danku. Owó mi owó àwọn boys lórí stage. Ìwọ ni màá dì mú o. Ìwọ ni màá dì mú o. Lílù ní tí mi ò bá rọ́wọ́ ọmọ látọwọ́ rẹ o. Alright, Mega 99. Ṣé kí ni ẹ fún wa àlùjọ tó make sense kí ààrẹ kí wọ́n wá kọ́kọ́ fẹsẹ̀ rájò pẹ̀lú àwọn tó wà lórí high table àti Ayaba Mojísọ́lá Ayabami Adams. Kábíyèsí tìmí ọ̀fẹ́lẹ́ o máa bẹ́sẹ̀ lọ́gọ̀ọ̀gọ̀. Ṣèbí Mega 99 o. Mo lórí pé tirẹ̀ ní Olúwa. Bàbí ìgbéwà rẹ̀ gbogbo àṣà. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.